ní tí agbára wo ò bá gbé ẹ má jẹ́ ká ṣe. ọmọ tá a fi ẹja kó, ọmọ tá a fi bisikíìtì kó, ọmọ tá a fi omi lásán kó àtọmọ tá a pẹran súnà rẹ̀ gbogbo wọn náà máa ṣoríire. a lọ sí public school, kò ní kéèyàn mọ́ ṣoríire o. public school gan àwọn olùkọ́ ń bẹ̀ wọ́n ń kọ́ àwọn ọmọ dáadáa. a kú dédé àsìkò yìí o. mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. ẹ̀yin ìyá mi bàbá mi gbogbo yín ni mo kí o. èmi ọmọ yín náà ni o. orúkọ mi ni Royal Kẹ́hìndé Ṣọ́balójú. lórí ètò wa ládùúgbò wa lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Àwa Akọni rédíò TV Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹkòrò bàbá Wìlẹ́sà. bàbá akínyìn o. gbogbo ẹ̀yin tẹ̀lé ń gbọ́ wa nílé náà akínyìn nílé olóko àti lẹ́yìn òdì. kí ló ṣe ládùúgbò wa nípa ètò ọrọ̀ ajé wa. ètò ọrọ̀ ajé wa mo fẹ́ rọ àwa ọlọ́jà àwọn òǹṣòwò. a mọ̀ pé n tí a bá rà òun la máa tà. pẹ̀lú bí àkókò ṣe rí sí yìí àwọn mọ́tò a lọ fi ra ọjà. ẹ má dẹ̀ rajà náà ló gbọ́dọ̀ jèrè. nígbà tá a bá rajà náà tá a yọ owó tá a fi wọ mọ́tò yọ gbogbo ẹ̀ náà ìyẹn tó máa ṣẹ́kù náà ní péréte ni. ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wá ẹ má jẹ́ ká fi torí ìyẹn ká wá máa ta ọjà ọ̀wọ́n gógó fún ara wa. ẹ jẹ́ ká wá ṣe nǹkan tí ó mọ̀ dẹra wa lọ́rùn. ẹ má jẹ́ ká fàyè nira wa lára. tá a bá torí pé owó mo fi wọ mọ́tò lóòótọ́ ni, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. ìrọ̀rùn kí ni ìrọ̀rùn ẹyẹ o. gbogbo tá a bá jọ ṣe níwọ̀ntúnwọ̀nsì á lè jẹ́ àǹfààní fún èmi àti rẹ. ẹ̀yin ọlọ́jà wa, ẹ̀yin oníṣòwò wa ní àdúgbò wa ní ọjà ni ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. ẹlòmíì níbi tó ń ta ọjà èdè ládùúgbò, ẹlòmíì owó tí ẹ kó fi ra nǹkan bíi mẹ́ta tipátipá láfi rẹ yọ̀kan. kí ló dé? ẹ má jẹ́ ká nira wa lára. tá a bá ní ká wo bí ìlú ṣe rí ó máa fẹ́ lágbára díẹ̀ o. ìka tẹ̀síwó yìí kò dọ́gba o. kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. torí ẹ̀yin oníṣòwò wa, ẹ̀yin ọlọ́jà wa, mo fẹ́ rọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa dẹ̀ díẹ̀díẹ̀. ẹ jẹ́ ká ṣe é nìkan tẹ́ pé ìrọ̀rùn kí ìrọ̀rùn ẹyẹ tí a lè mọ ọrọ̀ èmi àti yín lọ́rùn. àwa náà tá à ń rajà náà ẹ jẹ́ ká máa fi ìfọmọnìyàn ṣe é fún ara wa. ẹ jẹ́ káwa náà máa rò wípé àwọn ọlọ́jà yìí náà ọkọ̀ ni wọ́n ń wọ̀ lọ, ní tí wọ́n bá sì rà òun ni wọ́n máa tà. àwa tá à ń rà náà àtẹ̀yìn tẹ́ ń tà ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. nígbà tá a bá ti jèrè ju ara wa lọ, ẹ mọ̀ pé ẹni tí ẹ bá ti gbówó lé ọjà fún jù kò ní kọ̀ láti lọ sí ọ̀nà tuntun láti lọ rà o. á ló tẹ̀ lọ́rùn kó fowó gun ọ̀kadà lọ. nígbà tí ọjà lágbájá tàbí tàmọ̀dù tó bá ti wọ́n jù, ẹ jẹ́ ká wò sí síra wa. ẹlòmíì ti ń ta ẹ̀rí bí pé ọjà tó máa ta fún yín lágbolé tẹ́ bá dé ọjà iye kan náà lè máa bá. torí náà ẹlòmíì gan láti lọ sọ́jà yóò rò lójú. a ní tó fẹ́ràn lọ́jà gan, ìyá lágbájá ṣe bó ti tà fún mi iye tí màá bá lọ́jà náà ni. kábà bẹ́ẹ̀ oníyẹ ọmọlúwàbí. ọlọ́run á ràn wá lọ́wọ́ àtòǹtọ̀jà àtàwọn tá à ń rajà. ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe fúnra wa. yóò dára fún wa. mo tún fẹ́ gbà wá níyànjú lórí ti àwa òbí lórí iléèwé táwọn ọmọ wa lọ. àwa tá ìwé yìí ilé ẹ̀kọ́ public school la lọ tí wọ́n sanwó. àwọn òbí tó lágbára private school wọ́n lè san, ṣùgbọ́n ẹ má jẹ́ ká nira wa lára. ní tí agbára wo ò bá gbé ẹ má jẹ́ ká ṣe. ọmọ tá a fi ẹja kó, ọmọ tá a fi bisikíìtì kó, ọmọ tá a fi omi lásán kó àtọmọ tá a pẹran súnà rẹ̀ gbogbo wọn náà máa ṣoríire. a lọ sí public school, kò ní kéèyàn mọ́ ṣoríire o. public school gan àwọn olùkọ́ ń bẹ̀ wọ́n ń kọ́ àwọn ọmọ dáradára. bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ ọmọ dáradára. ta ló fẹ́ gbaṣẹ́ ìjọba lónìí tí ò ní ìwé ẹ̀rí tó jọjú tó ṣe mú yangàn lọ́wọ́? ẹni tó bá kùdìẹ̀kùdìẹ̀ ìjọba ilé gba síṣẹ́ tó bá ti lè dìfẹ́ǹdì certificate tó kó dání. torí náà ẹ jọ̀ọ́, èmi ò sọ pé iléèwé private ò dáa o, ṣùgbọ́n àwọn òbí kan wà tó jẹ́ pé wọ́n ṣe jura wọn lọ. ìtọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á, òun làwọn òbí kan ṣe jù. eléyìí sì wà ó kọ́mọ̀ jù láàrin àwọn obìnrin. mo fẹ́ rọ̀ wá, ní tí ọkọ wa bá lágbára ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n. tó wáyé pé public school ni ọkọ wa lágbára láti fi ọmọ sí, ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. tí ó bá jẹ́ pé public school náà bá lọ mi ò ní kán mọ̀ sóríire. tẹ́ bá dé public school gan bá ṣe ń kọ́ wọn gan
ẹ̀rọ bí i private school ni àwọn olùkọ́ public school wọ́n ń gbìyànjú o ẹ̀gàn nìyẹn o wọ́n ń gbìyànjú o wọ́n ń kọ́ ọmọ o wọ́n ń ṣe déédéé o torí náà ẹ jọ̀ọ́ ẹ má jà kọjá àyè wa níta àbátí lágbára ẹ má jà ṣe ẹ má jà jẹ gbèsè tí agbára tí ò ká èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí iléèwé public school ni mo lọ bẹ́ẹ̀ ni mo dẹ̀ sóríire èmi rò lónìí báyìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ràn wá lọ́wọ́ níbi tọ́lọ́run gbé wa dé lónìí torí náà ẹ má jẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lú public school wọ́n ń kọ́ ọmọ o wọ́n ń kọ́ ọmọ ẹ̀gàn nìyẹn tí ẹ bá débẹ̀ gan ìsọwọ́ kọ́ ọmọ gan á yẹ lómìn lẹ́nu torí náà ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé wa àwọn tó lè gbé àwọn obìnrin àwa náà là ń dá tọ́mọ ẹ jẹ́ ká rò dáadáa tágbàlá ò bá ti gbé private school ẹ fọmọ sí public school wọ́n ń kọ́ ọmọ ńbẹ̀ wọ́n náwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n tí wọ́n dẹ̀ ń kọ́ ọmọ dáadáa ní public school bẹ́ẹ̀ ni àmọyẹmọyẹ àwọn tó wà nípò ńláńláńláńlá public school ni wọ́n lọ wọ́n dẹ̀ sóríire tábà ní à ń wo ẹni jẹ́ ààrẹ orílẹ̀-èdè ẹni jẹ́ gómìnà ẹni jẹ́ mínísítà ẹni jẹ́ kọmíṣánná ẹni jẹ́ dókítà ẹni jẹ́ lọ́ọ̀yà wọ́n tàn dárúkọ public school náà lọ wọ́n dẹ̀ sóríire tí ẹlòmíì bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí yìí ẹ mọ̀ wò lẹ̀ ni pé jọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ló lọ tó bá sọ fún yín pé public school ló lọ sọ́kọ̀ níyà wà lẹ́nu torí náà ẹ jọ̀ọ́ ìtọ́wọ́ mi ò tó má fi gàngàn fà á ìtàbà lágbára ẹ mọ̀ jẹ́ ká ṣe public school wọn kọ́ ọmọ dáradára tábà lọ́mọ mẹ́rin tó yẹ pé bí àkànnà rẹ̀ ọ̀dà táwọn ọmọ ní private school tó wá dé àárín kan tí ò sówó mọ́ ọmọ àpàdà sínú ilé ọmọ àpàdà sílé ìjọ wá dára ọmọ yẹn kò kẹ́kọ̀ọ́ tó yege mọ́ nìyẹn ṣùgbọ́n bí public school lágbára wá kọ́ ẹja kó wọn síbẹ̀ àwọn aṣèré lágbára ọlọ́run náà dẹ̀ràn wá lọ́wọ́ àwọn òbí kò ní sú wa kò ní rẹ̀ wá o nítorí náà ẹjọ́ ń tàbá ti lágbára ẹ má jẹ́ ká ṣe jù ṣé ẹ dẹ̀ rí pé afẹ́ wọṣọ afẹ́ ṣe gbòye náà ẹ má jẹ́ ká tún máa dájúra wa lọ ẹgbẹ́ mi wọṣọ 5,000 tó bá jẹ́ 1,000 kan ló bá lágbára wọ sọ́rùn ó máa ṣe wò lójú ó máa fìtì ẹ gidi tó jẹ́ pé 5,000 gan máa wò pé tẹ́ni wọ̀ sọ́rùn ó ju owó aṣọ mi lọ láìsí mọ̀ pé kò tó ní tó wọ̀ sọ́rùn ṣe bó ti mọ ẹlẹ́wọ̀n àṣàpọ̀n ẹ̀mọ́jà kọjá yìí wa ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ̀dẹ̀ ká máa ìtọ́jú àwọn ọmọ wa àsìkò ìrìn láwa yìí o mo bá wa sọ níjẹ̀jọ́ òtútù ń fẹ́ àwọn ọmọ wa ẹja wọ cardigan sí wọn lọ́rùn ìbọ̀sẹ̀ socks ẹja wọ̀ fún wọn aṣọ tó bo ọwọ́ tó bo ọrùn tó bo ada ẹjẹ́ káwọ̀ sí wọn lọ́rùn ògì gbóná kápò fún wọn kán mú tàbá lágbára tíì káwọn yẹn mọ́gì àwọn obìnrin tá a bá jí nídàjí tá a bá mú ìwà golo kan tá a bó tá a sáré ṣe ní àkàrà àwọn wọ́n fi mu ògì wọ́n fi mu kọ́ tá a bá ṣe mẹ́mẹ́ bí agolo 2 tá a bó tá a ṣe mẹ́mẹ́ fáwọn ọmọ wa wọ́n fi mu ògì tá a máa tún ti lé ìwédé èyí tó kù wọ́n á rí fi mu gàrí tàbí ká fi jẹkọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ṣètọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ àṣetọ́jú ilé wa ojú òní tiwa ọmọdé ní lágbà ọlá o ọmọ tá a bá tọ́jú á lè tọ́jú àná tó bá dọjọ́ alẹ́ wa àwọn òbí náà atọ́kùnrin àtọ́bìnrin ẹ jẹ́ ká tọ́jú ara wa tiwa náà o ẹ jẹ́ á tọ́jú ara wa o ẹ̀yin ìyá ẹ tọ́jú ara yín ẹ̀yin bàbá ẹ tọ́jú ara yín kókó jàn ara ní fàbọ̀ sí tá a bá ti lọ bí ojú òjò wa láàárọ̀ tá a dé ẹ jẹ́ ká máa fara nísìnyí ẹ jẹ́ káwa náà jẹun tó da sínú ẹ jẹ́ ká jẹun tó dára ká fúnra wa ní fọkànbalẹ̀ àsìkò tó bá yẹ ká sùn ká fi ìhà lélẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká ṣe torí pé ara tẹ̀ ń wò yìí kì í ṣòkúta olúwa ràn wá lọ́wọ́ lẹ́ẹ̀kan sí ládùúgbò wa ní ètò ládùúgbò wa màá fẹ́ ká máa gbọ́ ètò ẹ jẹ́ ká máa share lórí Facebook sí lórí WhatsApp wa ẹ jẹ́ ká máa pẹ̀rẹ̀ wa jókòó ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni nímọ̀ àti òye òní ládùúgbò wa lórí rédíò Àwa Akọni TV tí bàbá wa Òtòkòrò bàbá Wilesa Ìdòwú Jẹ́gẹ́dẹ́ tí wọ́n jẹ́ olùdarí àti aláṣẹ iléeṣẹ́ Àwa Akọni rédíò TV ẹ já máa gbọ́ ẹ pé àwọn ọmọ wọn ẹ pè yẹ pé bàbá wípé ètò yìí ètò tá ìgbọ́dọ̀ mísì ni o tó jẹ́ pé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni nímọ̀ àti òye ni lẹ́ẹ̀kan sí ládùúgbò wa èmi náà ni tiyín tòótọ́ Royal Kẹ́hìndé Ṣọbalójú ká tó pàdé níjọ́ mẹ́jọ.